The sun will rise, the moon will show. It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Igbayi Olabi Horere. Aye be OKOTO. One day the story will change. Oh, good things will come your way. Igbayi Olabi Horere. Aye be OKOTO. Hello, sir. Yes, sir. Oh, no, I'm so sorry, sir. Mo kon sorry, excuse Aramini. Yes, sir. Okay, sir. She mail ni kin check ni abi company's WhatsApp group, sir. Okay, sir. I'm on it, sir. Okay. I'm there, sir. Yes, sir. Oh, no, no, sir. Ajitoni. Yes, sir. Yes, sir. It says regional conference, sir. I know. I'm very available, sir. I'm available. Ben, sir. Yes, sir. Thank you so much for the opportunity, sir. Mama get pitch document ready, sir. Thank you, sir. All right, sir. Are you kidding? Hey, onji owo mi. Ah, o sì ti dáhùn lo. Èṣù ni. Èṣù yẹn gan ni ó sọ̀tá rẹ̀ pa. Demola onji owo mi. Èṣù ni. Ìjà wo ló bẹ̀rẹ̀? Ìjà. Wọ́n ní èṣù. Ó lọ má ṣe lọ́mọ. Ó lọ má ṣe lọ́mọ. Èṣù yẹn ló máa pọ̀ tẹ̀lé. Olè wọlé mi o. Olè mo wí bẹ́ẹ̀ náà mo sọ pé owó mi ń dé ìwọ adúrú ilé ìlú òkú lọ léwu ẹ̀yà bọ́ta bóde ẹ̀yà gbé báàgì bóde wọ́ ó fẹ́ kú mọ́ mi lọ́wọ́. News ibi báyìí ló wà látàtàrọ mo dẹ̀ ń pe nọ́mbà ẹ ò gbé o. Excuse me, kí ló ń kí mi fún? Kí ni ìtumọ̀ kíkì ẹ̀ báyìí? Jọ̀ọ́, as a matter of fact, I shouldn't even be seen with you right now. Kí ló ṣẹlẹ̀? It's not good for my brand. Nítorí kí ló dé tó fi gbé mi lọ sí cheap party tó ti lọ play yẹn? With my brand, ó dẹ̀ mọ news, ó kì í ṣe pé àìṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣọ̀rẹ́. Ó wá mú mi ó gbé mi lẹ́yìn, ó sọ pé ó ń play party kan, very cheap party. Are you serious? Ṣé ẹnu ẹni nǹkan tó ń sọ yẹn ti ń wá? Ara. Níwọ̀n tó jẹ́ pé
Mi ò bẹ́ẹ̀ mi ò fògùn ojú lọ ẹ kó tó fẹ́ lọ sí party yìí o. Ìwọ mi ìwà lé ẹ wá sọ fún ẹ pé mò ń lọ sí party ìwọ gógó ló gbéra ẹ wá bá mi bó ṣe tó sọ fún mi pé kí n mú ẹ lọ sí party. So is that coming from you? So tí n bá tiẹ̀ wá bẹ́ẹ̀ igbe kó mú mi lọ sí party ṣé èmi mọ̀ ìpérù cheap party yẹn ló máa mú mi lọ. Èmi wò pé exposure level ti yẹ kó set exposure level ti yẹ kó là kì í ṣerú party yẹn ló yẹ kó ṣe lọ máa play. Àwọn awítá ìwé boyfriend yẹn náà òun náà wá ń bá wọn jà very classless set of people. Don't even talk about my boyfriend like that. Seriously, ìwọ ló ń sọ báyìí sí Lexi. Ìwọ tó jẹ́ pé tó bá yánsì wàá máa bá mi pé kí n bẹ bá Lexi sọ̀rọ̀. Ìwọ fẹ́ play bí kan kó jọ nítorí Ọlọ́run kó fún ẹ ní connect o. Ìwọ fẹ́ ṣe MC gbà ìwọ fẹ́ ṣàwo. Ìwọ ló ń sọ̀rọ̀ Lexi báyìí. Samura abaramore jẹ. Tó bá lè yá sí wa máa sọ pé even though yẹn náà ṣì ni even though yẹn ni. So torí mo ń bẹ̀ fún iṣẹ́ báyìí ní kọ́panẹ́ bí torí mi ní party tó mú mi lọ. Àbí bẹ́ẹ̀ kọ́? If not that their security was very cheap, àbí wọn tiẹ̀ ní security rárá. Tí bá ṣe pé party yẹn was cheap, security wọn ò ní lose bẹ́ẹ̀ yẹn. Security tó yẹ kó tight, ó wá gbé rẹ̀, ó sọ pé ó mú news o, ó mú lọ sí party, ó fẹ́ lọ play, mo wá débẹ̀ hàn nara wọn jà. Ó mọ̀ pé tẹ̀sán kan bá bà mí lójú, ó fẹ́ kó bá mi, kàrí àtà ìṣẹ̀ bẹ̀rẹ̀, ó fẹ́ kójú lọ fọ́. Jọláyílá yí ẹ̀ Smallz ṣó ń gbọ́ mi. Ọ̀rẹ́ wa ẹ̀ ó fẹ́ kó wọ̀ èmi náà dẹ̀ fẹ́ kó wọ̀. Tó o bá fẹ́ kó wọ̀ bó ṣe yẹ kó wọ̀. Tó o bá ti mọ̀ pé party lábẹ́nlé party pàrùpàrù ló ti fẹ́ lọ play. Má mú mi dání. Jẹ́ kó máa yé mi sódà máa lè jókòó mi jẹ́. Ìwọ ló mọ̀. Noted kíni. Mo mọ̀ pé ìgbé àtúntò tún ẹ̀gbọ̀n wá wájú mi ṣe bí wọ́n ni tí wàá máa gbọ̀n kiri tí wàá máa fẹ́ kiri bí èmi. Mi ò mọ̀ pé tọ́ílẹ̀tì ni ẹ̀ tó fi jẹ́ pé tìgbẹ́ bá ń gbọ́ mi ọ̀dọ̀ ẹ̀ mo máa wá. Wà á tún tó fẹ́ wá sọ́dọ̀ mi bí èmi bọ̀ sáì. Tí n bá fẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ cheap party ni Smallz máa gbọ́ mi. Má mú mi lọ. Àti big àti small go kulẹ̀ sílẹ̀ tí màá mú ẹ lọ náà tẹ́lẹ̀. Wà á mú mi lọ fún big òtò bẹ́ẹ̀. Bó ṣe Wà á mú mi lọ fún big òtò bẹ́ẹ̀. Torí mo gbọ́dọ̀ lè sọ kan tí mo fẹ́ àti kan tí mi ò fẹ́ rọ̀ ọ̀rẹ́ wo ni ẹ ṣó fẹ́ wúlò ni. O fẹ́ wúlò ni o mọ what is right. So bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ yìí báyìí o rò pé o kàn ń sọ. Ṣé bó ṣe ń bọ́ mo lúwàbí sọ̀rọ̀ ló ṣe ń bá mi sọ? Ṣé tùbínú bí ni o fi ń bá mi sọ? This isn't good for my brand. Ìwọ náà mọ̀ o mọ brand tí mo ń try láti build fara mi. Tí o ẹ̀ṣẹ̀ mọ mí ni o ẹ̀ṣẹ̀ mọ news ni. O mọ brand tí mo ń try láti build fara mi. Ẹ má bínú sá. Ìwọ náà má bínú fara ẹ. Má bínú fara ẹ. Ó dẹ̀ ti wá tó má yà mí jẹ. Pẹ̀lẹ́. Tó ń lanu ha. Wàhálà yìí ẹ mo lè gbé ẹ̀mí o ó lè tó bẹ́ẹ̀. Obviously. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Tí bá kàn ṣe pé tí bá ṣe mí náà tí bá ṣe kan tí mo wá. Obviously o lè gbé mi mi. Wàhálà ti pọ̀ jù ẹ dúró dè mí o torí ó lè máa kọjú lọ bẹ́yìn adẹ̀ tí bẹ́ẹ̀ parí ìjà báyìí. Dúró má rush mi torí mo sì ń bínú sí ẹ rubbish. Máa já lọ. Kó jẹ já tẹ̀lé mi ni. Crypto na in sure pass like this, so back in cool see Bitcoin. I'm saying Ethereum ni. Oh, NFT like in kojú sínsìn o NFT. In time go. I begin game Arsenal Man U. That one self good. All team are pogo. I be 10 odds as it could be what's I want this money to now? Guys. Why this one they call me now? You more pick or don't pay me by. Alpha. Sure boy, Alpha now. Right there, close up. Money, nothing don't drop. Cause the drop. But also for me, client here, man. Now wetin I think said with us now, but that be guy if I'm staying boys to we could see anything. Oh my worry as soon as things about to drop my pay. Hello, money. Now what for you? Now sure boy they talk. Don't doubt me. No now. About the job I pay, I will let you know. Exactly. You got to be strength in me here. Man, you don't cancel many deals now. And go delay by. Now so, you can delay. But you off my back up. But no worry. As soon as things about the job, tell you about the drop, I pay. I'll go update you now. Okay.
Okay. Kobo, you no go see. Then top how much? Yeah, I can see. FTM very nice. FTM. No. I'm crypto going very volatile market here. But you know, fee will go expensive. OKOTO. Won't try. No, Ademi, won't try gan. Èmi ò lè ṣe o. Kò jẹ́jẹ́ mi rárá. Ìwọ̀n bá gbà tó fi lọ yìí gan. I can't wait for you to be back. I'm tired. Wọ́n ṣe máa ṣe married living single. Ó ti sú mi. No, ìyẹn ni kò má sọ. Tó jẹ́ pé òjò máa rọ̀ báyìí, èèyàn kàn máa ká mọ́ pílò lóru, téèyàn kàn máa yí sọ́tún yí sósì. Ilé wa boring no. Go Joe, is it not you? Video call kini. As if the video call is ever enough. Èèyàn máa tún ṣe video call pẹ̀lú ẹ̀ gan, èèyàn máa tún fẹ́ ṣe àwọn kankan wà máa lera. Fimile Joe. No really. Wo ọpẹ́lọpẹ́ iṣẹ́ tí mo ṣe. Imagine pé mi ò wá ṣiṣẹ́ rárá. Ọpẹ́lọpẹ́ iṣẹ́ tí mo ṣe o. In fact, baby, jẹ́ kí n gist ẹ. O ní believe pé I've been selected to go make a presentation, a pitch. Yes, baby. Your girl is hardworking, a go-getter, a boss. I'm telling you. Ọ̀gá kan pè mí ní o pé àṣé mi ò sí online ní pé kémi lọ wo WhatsApp group now, mi ò respond. Bí mo ṣe débẹ̀ báyìí mo wá ra àwọn èèyàn tó ti nominate orúkọ mi lọ Simisola, orí mi kan wú ni. Oh no. Yes, baby. Now. Intelligent wifey. Yes, now. Ṣé torí pé ó ti di lecturer, ṣé wọ́n mọ̀ wé tó mi? Torí òde. Àjọ ọmọwé ni gbogbo ẹ̀ náà la mọ̀. Shasha, I'm going to make a presentation on behalf of our company. Yes, baby. Simi the smart girl. Yes, I stay winning, baby. I can't wait for you to be back. I'm tired, baby. I miss you. Debola, say you miss me now. Yeah, I love you. So that jọ mi ò gbọ́. Ìgbésí speaker káwọn tó wà around ẹ gbọ́. Àwọn colleagues ẹ. No, porúkọ mi, baby, porúkọ mi. Say Simisola, I love you. I love you too, Debola. Love you too, baby. I love you so much. Mighty low now. Wo oni gist kan tí mo ti fẹ́ gist ẹ. Hello, baby. Hello. Oh, Debola ti cut. Ekale. Báwo ni? Ṣé wà okay? Mi ò wà okay. Mi ò wà okay rárá. Mi ò wà okay rárá. Ogun àdágbé àdáfà yìí ó ti sú mi. Kí ló dé tẹ́ dá mi dá èmi nìkan? Má ṣe sùúrù. Irọ́ ọ̀rọ̀ sùúrù kọ́. Ṣé mi ò ṣe sùúrù tó ni? Mo ṣe sùúrù tó látijọ́ yìí náà. Ẹ wá èmi àtọmọ. Ẹ wá gúnlẹ̀ sí bí báyìí. Ẹ tí ẹ wẹ̀yìn wò. Kí ló dé? Ẹ má sọ pé mutiat, ẹ má mutiat mi kankan. Mi sọ fún yín pé dandan ni kẹ́ fẹ́ mi náà. Èmi pẹ̀lú yín àdẹ ládéhùn wí pé ẹ ní gbọmọ lọ́wọ́ mi. Àbí wọn kì í bímọ fún yàn ni mo bímọ fún yín. No, mutiat. Jẹ́ ká fi sùúrù sí o. Má fi nù mí mú mọ jẹ o. Èmi àti òjò ṣàdéhùn pé o máa bímọ fún mi. Ṣé bí wọ́n lo sorun kunkun tó fi dọmọ?
No. Ṣé gbọ́rọ̀ lẹ́nu pastor. Ọ̀rọ̀ nìyẹn ni àbí sọnù. Pastor dẹ̀ náà ń pè yín. Oh, so kẹ́mi lọ fi orí lakú ńgbà tẹ́ni kẹ́mi lọ ṣẹ́yún. Igi àkọ́ṣẹ́ mi. Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Kò tiẹ̀ sí problem. Kò sí problem. Ṣé bẹ́yìn ò sọ fẹ́ mi pé àjọ ládé wọn mọ́. Ẹ máa jírí mi church yín jọ. No, mo ti at. Má ṣe bẹ́ẹ̀ yẹn. Ó bá jẹ́ ká fi pẹ̀lẹ́ yanjú ẹ̀ ni. Ọmọlúàbí ni ẹ́, ọmọlúàbí lèmi. Nítùbínú bí a lè sọ láàrin ara wa. Whatever tó bá fẹ́ kí n ṣe fún ẹ, má ṣe fún ẹ. Mo ti at. Wo bí má ṣe fún ẹ. Ẹ máa ṣe tí n bá fẹ́. Mo lè forúkọ sí tẹ́lẹ̀ tẹ́ ń jẹ́ pastor. Má bínú, ṣó dẹ̀ bínú mọ́ sí. Mi ò bínú nǹkan tí n bá fẹ́ ni kẹ́ ṣe. Mo máa ṣe. Ẹ fẹ́ $5 million sínú àkáǹtì. $5 million sínú àkáǹtì mi, máa sanwó lé, máa sanwó school àdé máa jẹun. Our climate is fast changing. A lot of damage are being caused to our environment on a daily basis. And one of the sole reasons ni pé a dispose our waste wa properly. For example, sin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ wípé tán bá momi tán nínú ọ̀rá tàbí tán momi tán nínú ike wọ́n á jù sílẹ̀ lẹ̀. A dẹ̀ mọ̀ wípé ọ̀rá àti ike wọn ò wà decomposable. Another example ni pé ẹlòmíì àgbánu ilé ẹ̀ tán agbáwájú shop ẹ̀ àbí kó gbá tálé ẹ̀ wọ́n á dà sínú gọ́tà. Tán bá dẹ̀ ti dalẹ̀ sínú gọ́tà ní á dí gbogbo ojú ibi tó yẹ kó mi gbà kọjá. Tómi bá dẹ̀ ti ń darungun síbi kan àti mọ̀ wípé it breeds mosquitoes. Ibi tí mosquito bá dẹ̀ ti wà àti fún malaria ní àǹfààní láti jọba. Ẹ dẹ̀ mọ̀ wípé wọ́n máa ń sọ wípé ìlera gangan òun lọ́rọ̀. Yàtọ̀ sí yẹn gan, àwọn ojú ibi tá a dí yìí, ìgbà tójò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀, tí àgbàrá bá fẹ́ lọ, ibo ṣe yẹ kó lọ kò ní lọ bẹ́ẹ̀. And it will cause flood. And flood is going to end up rendering a lot of people homeless. So tá bá wo àwọn damages yìí, a máa rí wípé ìjọba kan gbìyànjú lásán ni. Ṣùgbọ́n wọn ò lè dá ṣe. And that is why we at the Hope Alive Foundation, we are working hard and trying our best to create a sustainable world without waste. Project wa yìí ó máa wà across the Southwest. It's a sensitization program. Number 1, láti dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa proper way láti dispose àwọn waste wa. Number 2, láti kọ́ wọn gan bá ṣe ń recycle àwọn waste yìí. You know, some of our wastes can be recycled. So instead of just disposing them, we can actually make something out of them. A dẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tá a kà sílẹ̀ yìí náà a lè dá ṣe láìsí àtìlẹ́yìn ìròyìn báyìí. Budget wa tẹ́ bá fi ọkàn bá mi lọ ó gara gan. And so we are soliciting for your support ní ọ̀nàkọnà tẹ́ bá lè gbà ràn wá lọ́wọ́, especially financially. Ẹ mọ̀ pé wọ́n máa ń sọ wípé àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Thank you very much. Thank you. I will now take questions. Wow. Me and Rotemi, I think this is the best proposal we've had in this regional conference so far. What do you think? Right. We'll get back to you. The board will make sure that we'll get back to you, okay? Okay, ma. Thank you very much. Thank you. You're welcome. Oh my God. Like, seriously? How are you? What is how am I? What's that supposed to mean? Seriously? So you're asking me how I am? After everything that happened that night? I was only trying to protect you now. Protect who? Seriously? Is that how to protect? No, Damilola Oni, protect me. It is bad enough that I'm a female DJ, and when you need to accept me in society, and you're even making it worse. Because you can't share. Oh, try to do other things to make sense. Oh, dagboru, eyi owo ariba.
O má gbo dàrú. Gig yẹn àmọ́ bóyá sure next time nisi. Don't worry no kini gain eh. What is your gain? You lose, I lose. But I got you the gig now. So ó rò wípé bóyá mo fẹ́ kó bàjẹ́. Like I can't do that. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ho, ó fẹ́ kí n máa wẹ̀ràn lọ́jọ́ mi àbí? Kán máa molest ẹ. Àbí bó ṣe ṣe yẹn ò dáa. Seriously, because I was being assaulted, I be embarrassed, I be kilo fẹ́ sọ gan-an. Is there no other way you can address the issue than bó ṣe directing rí ẹni? Ṣé kò sí nǹkan mi tó lè ṣe ni? So, èmi ni dagboru báyà àbí? Ìwọ gangan ni dagboru. Dagboru? You could have addressed it in a better way. Don't worry, Ọlọ́run jẹ́ ká lọ jàre. Ẹ gbà mí. Ṣé o ní jẹ́ ká lọ? Ṣé kí n bọ́ lẹ́nu mọ́tò ẹ̀? Don't even look at me. Start and let's go. Simi, spill it. Ó kò ṣe yà mí lẹ́nu ni. Èmi náà ni. It's not a dream. I'm the one in flesh and blood. Ó jẹ̀bi. But òótọ́ ni nǹkan tó máa sọ pé ẹni tó kú àtẹni tó nù ó máa ń pàdé o. Well, ká má parọ́. Èmi go fúnra mi go yìn yà mí lẹ́nu bá ṣe pàdé. That was a beautiful presentation, by the way. Oh, gracias. You're welcome. Ọmọ wa náà ni ẹ. Àwa ta train ẹ lélẹ̀. Ọmọ ẹ̀yin mélòó? Ó ti gbàgbé ni. Abegi. But I did it wrong. Yes. But ṣó mọ̀ pé ṣẹ̀mí ṣá? Simi, it's been such a long time. But the heart never forgets. But we had something beautiful together. Ó kàn wá sí school lọ́jọ́ yẹn. Ó dẹ̀ break up pẹ̀lú mi. No now, láì ṣe, láì rò, láì sí pé bóyá ní ẹni aṣọ tó ti ṣẹlẹ̀ already. Ó dẹ̀ serve me ní breakfast bẹ́ẹ̀ yẹn. No. Ó lè rẹ́rìn sí o, but really, nígbà yẹn kò funny rárá. Anyways, I'll make it up to you. Ọlọ́nà wo? Let's just say I have my way with the board, so I can easily influence things. Really? Yes, of course. Aww. Simi, enough of this interview. Can we just have this lunch in peace? Okay, lunch please. Ṣé ti rí nsìn? Èmi tó jẹ breakfast lọ́jọ́ sí. Ìwọ náà ló tún padà jẹ lunch yìí o. It's the irony for me. Oh my God. Simi. Okoto, Okoto. Ó ga o. Oúnjẹ la fẹ́ jẹ. Omi ìsanwó náà gbé wá. Omi ìsanwó làwọn olójì láti bí 30 ṣẹ́jú sẹ́yìn. Àbí irú àgbákò ìyàwó olè yẹn nínú ilé. Tó jẹ́ pé ẹnu kí nǹkan kẹ́ẹ̀kan sí oúnjẹ. Omi ìsanwó náà gbé wá. Ṣé kí n máa gbómi mu ni? Èdè ní sùúrù. Àbí tẹ́ bá ti fẹ́ jẹun báyìí ṣé lára yín máa gbọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bí olótùtù. Ara mi ò ní gbẹ̀rẹ̀pẹ̀. Ara mi ò ní gbẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ìyàwó tó jẹ́ pé ó jẹ́ ìyàwó gidi, ìyàwó alálùbáríkà tó ní ọpọlọ tó ní rònú. Yóò mọ̀ yìí pé tí ọkọ òun bá jáde lọ tó lọ sí iṣẹ́ látàárọ̀, iṣẹ́ òòjọ́ tó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pé yóò mú oúnjẹ tí ó jẹ́ pé òun là á fi sin oúnjẹ tá a fi san oúnjẹ yín nínú ilé. Tó jẹ́ pé sísè tí yóò sì lè jábọ́ sínú kankan. Bọ́bá kan lẹ́bàá yẹn ẹ̀fẹ̀ ló la. Ṣé kò yẹ kó mọ̀ wípé ó ti yẹ kó òun ṣe oúnjẹ fún ọkọ rẹ̀ ní dédé àsìkò tá a wà yìí. Mo lọ látàárọ̀, mo dé, omi ìsanwó ńlẹ̀ gbé wá 30 ṣẹ́jú, oúnjẹ àti ìrì. Ọwá ní ara mi gbọ́n pẹ̀pẹ̀ kò ní gbọ́n. Ẹjọ́ lẹ fẹ́ rò. Ẹ ṣáà ní sùúrù, ẹ jẹ́ lọ bù wá lórí iná. Torí tá a bá wí tán ní ìsìn, ẹ sọ yí pé mo kì í ṣàbíamọ gidi. Ṣàbíamọ gidi nìwọ yìí, àbábí àgbà. Àbíamọ ni bọ̀dá gbọ́rọ̀. Àbíamọ bọ̀dá gbọ́rọ̀ nígbà bá fi 20 ọdún tẹ́ fi pilẹ̀ wèrè. Ọdún wo ló tó fẹ́ jájà, àbọ̀dún wo ni ó tó fẹ́ san. Àbíamọ abọ̀dá gbọ́rọ̀ àbí bí okùn gbà tán fi gún ọ̀pẹ ní àbí ènìyàn lọ́jà ayé ṣe gùn.
ẹ̀yin náà wò wọ́n máa ṣe rádaràda ẹjọ́ torí tó lọ ẹjọ́ torí tó lọ ẹ̀yin náà wò ní ìsìn báyìí tó bá yà wọ́n ní bàbá Demola tó ti dé bàbá Demola tó ti dé tí n bá mú ní ìsìn tí mo tó fọ́ lẹ́nu títan fún yóò máa ní kíni kan àbá ní wíta láìwé yóò máa ní rí pò tí mo wà ṣé kò sí nínú kó tó dé Demola. Ṣé mo sọ pé mo sì máa mú ẹ sọ́wọ́? Now, where's my money? Owó mi dà. Owó kọ̀ọ̀kan náà. Ó fẹ́ máa bá lójú kúrò. Aláìsàn ọ̀la. Ìgbà ni bàbá ti sọ. Ṣé mo ní? Ṣé mo ní bí owó kọ̀ọ̀kan náà? Kí ló dé? Àwọn wo nìyẹn nu ọgbà mi? Àwọn ta nìyẹn? Nínú ilé mi. Kí ló dé? Etí yín bí ni. Kí ló ṣe fún yẹn nílẹ̀ jọ? Kọ̀ọ̀kan yóò. Ẹni tó bá gbówó wa, owó wa kọ̀ la fẹ́. Owó yín. Ṣé tẹ bá lù pa ló máa sanwó yín fún yín? Ẹ kú wo lọ mú fóònù wa kí pọ́lọ́pàá. Sátán ṣe tá a fọkọ ọdún gbélé ìwé fún náà lọ́sẹ̀ yẹn ló ṣe náà mọ́ tó ṣe gbà kan bí ẹ̀yìn ìjàpá ṣe tá a fọkọ ọdún gbélé fún ìwé tá a fi gbélé ìwé fún náà ni. Èmi kú mọ̀ pé lójú kan yín kì í yín lọ́hùn lógun. Ṣé ẹ fẹ́ pààyàn sínú ọgbà mi? Ẹ fẹ́ pààyàn sínú ọgbà mi? Ẹ bó tó dá wọn. Mi tún sọ lálẹ́. Ẹ mọ ọmọládé orí ẹni mú fóònù wa kí pálápàá fáwọn wèrè. Ìjọ ẹ má ṣe okùn sómi. Ẹ pálápàá fáwọn wèrè. Ìjọ. Ìyá Demola. Bàbẹ́. Ìyá Demola. Bàbẹ́. Tí ẹ bá fi bí wákàtí mẹ́rin tí ẹ bá yẹ ṣe oúnjẹ báyìí ó tó bẹ ojú bẹ lọ bójú rẹ ṣe rí Ìyá Demola ṣe kó dùn wọn ṣe kó àbíamọ ní olóòótọ́ ọjà rẹ bó ṣe kú ni gbọ́n àbíamọ ní olóòótọ́. Alájà ẹ̀gbọ́n mi ni lásìkò yìí. Ẹ gbé kẹgbọ́n ohun tí wọ́n wí. Àǹtí mi. Má bọ̀ báyìí. Àbọ̀ fẹ́ sọ̀fọ̀ ni ṣé wọ́n fẹ́ mú orí ibú wọ́n fẹ́ mú sọ sẹ́nu bí ẹran ni àbí ìyálàyà bàbá ìyálàyà bàbá wọn fẹ́ ògùn fẹ́ pa wọ́n pọ̀ mọ́ Ṣàngó ni wọ́n ṣe kí ni wọ́n máa dáná yín rú wọ́n àmọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ni wọ́n àmọ́ àlájà pé ẹ̀yin ni ẹ̀gbọ́n àkókò bàbá Demola wọ́n wá da ilé yín rú ẹ bọ̀ sọ̀rọ̀ ẹ lọ tilẹ̀kùn ẹ̀yìn kulẹ̀ ẹ ti pa ẹ ti iwájú ilé náà ẹ ti pa ẹ mọ̀ jẹ́ kán jáde o àmọ́ kẹ́kẹ́ sọ fún wọn pé kán bá àwọn fámìlì wọn sọ̀rọ̀ báyà kán pé wọn lórí aago pé kí wọ́n lọ́mọ náà kó sí ẹnìkan lọ́mọ mò ń bọ̀ ní sí ẹnìkan lọ́mọ náà kó sí. Alájà Akíìmù àbọ̀ fẹ́ sọ̀fọ̀ ògúnlákàyé ní ọ̀fọ̀ orí wọn. Ẹ ṣàna sùúrù sí Ọlọ́run á bá yín yanjú ẹ̀ náà kú ti sọ wípé òun ní jẹ́ tẹ́lẹ̀. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀. Aláǹtẹ̀rẹ̀. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀. Aláǹtẹ̀rẹ̀ o. Bàbá ní ilé mi lágbára. Màmá ní ìrodò lọ́wẹ̀. Mo
It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Igbaji Olabi Horere. Aye be OKOTO. One day the story will change. Oh, good things will come your way. Igbaji Olabi Horere. Aye be OKOTO. Dr. Betty. Dr. J, Agbésíwá, káìtẹ̀ mọ̀ bóyá ara ẹ̀ ti yá díẹ̀. Ẹ wò, ṣebí k'Ọlọ́run bá fún ní àlàáfíà náà ni. K'Ọlọ́run bá jogún àlàáfíà fún. Ẹ sì máa wo àwọn ọmọ olórí burúkú tí wọ́n na ọmọ yìí o. Nígbà tí mò ń bọ̀ wá sílé yín lánàá, mo pàdé wọn lójú ọ̀nà. Àmọ́ nǹkan tí ẹ mọ̀ pé ilé yín náà ti ń bọ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ni, ìbá ti dán dúró. Àwọn ọmọ olórí burúkú làwọn ọmọ tó wá ká mọ́lé o. Àwọn ọmọ orí òkè ni. Àwọn èwo náà tún ń jọmọ onílé orí òkè. Ẹ wo àǹtí mi ẹ̀yẹn máa wo ohun tí àwọn ọmọ olórí ibu ni wọ́n ya wèrè gan ni o. Àmọ́ ẹ wo ọ̀rọ̀ títí wọn yẹn tí n bá ti ń lọlé ń ya ọ̀dọ̀ wọn. Àjọ mú nǹkan lèmi àti wọn sórí ibu ni. Nígbà tí wọ́n ja olórí ibu ṣe rí wèrè tán ní àwọn mọ̀ mú sẹ́nu yìí wà jẹ́ kárùn lẹ́nu báyìí. Àmọ́ ẹ jẹ́ ká máa lọlé ká lọ wẹ̀ tá bá wẹ̀ tán á sì padà wá bí. Akeem, ó tiẹ̀ ṣe ó try alájọbí àgbẹ̀ ẹ̀ ìwọ lè máa lọ lẹ́kọ̀ọ́ lọ wẹ̀ ṣùgbọ́n bó ṣe ń lọ yẹn mi ò rán ẹ lọ bá àwọn ọmọ bàbá orí òkè kankan àbí kí ló porúkọ wọn onílé olókè àbí nǹkan èmi ò rán ẹ lọ bá wọn o èmi ò rán ẹ lọ bá wọn mi ò rán ẹ kó lọ fa wàhálà o à ń jẹ̀kú kó tán sìn mi rán ẹ kó lọ gbọ́n ọwọ́ ẹ̀ sáwò o gbà bó dáhùn. èmi ti gbọ́dọ̀ yín o ṣe bẹ́ẹ̀ yẹn ní kóòṣì wọn Ọlọ́run sì ti yàn fún wọn wọ́n ti ní kóòṣì rẹ̀ àwọn tó jẹ́ pé. ṣe bó ṣáà dá wọn mọ̀. ó ti tó bá ti dá wọn mọ̀ ìwọ fi yókù lẹ̀ jẹ́ ká rọ ọmọ yìí jẹ́ kó yá èmi á dúró ń sìn màá jẹ́ kí n tiẹ̀ fojú rí kí n mọ̀ pé ó ti wà òkè tí n bá ti mọ̀ pé ó ti wà òkè èmi náà máa bọ̀ nílé tá a bá wá délé ìdájọ́ tí a bá máa ṣe fáwọn onílé olókè yẹn ìjọba bá wa dá sí ìwọ fìyẹn lè èmi á sọ tiẹ̀ á ò ní. èmi ti gbọ́ fún yín o nígbà tó jẹ́ pé wọ́n ti sáàbù red card. ṣé o mọ̀ pé tí nǹkan bá ṣe ọmọ yìí sìn wọn kàn ní sọ pé tẹ́nàntì ẹ̀ ni torí ó ràn án lọ́wọ́ ló ṣe gbé wá sọ tútù wọ́n lè ní àǹtí ẹ̀ ló fẹ́ fi ṣògùn owó ṣé o mọ̀ pé wọn ò láìkì mi. mo ti gbọ́ tí èmi ti gbọ́rọ̀ sí lẹ́nu nígbà tí wọ́n ti deserve red card tẹ́ níwọ̀n. ó ti tó ẹlẹ́jọ́ òṣì mi ò rán ẹ lọ báyàn já o mi ò rán ẹ kó lọ báyàn já o bó ṣe ń lọ yẹn Akeem mi ò rán ẹ ń ṣẹ́ o. Ọlọ́run ló mọ ibi tí n ti pàdé ẹ̀. àwọn kan wà bí iná dà àti ẹ̀rẹ́. nọ́ọ̀sì. Demola ọmọ yìí ó fẹ́ kí n wá fẹ́ gba gbóhùn déléèwé láàárọ̀ yìí ó gbọ́ o. ẹyẹlé ní bẹ ọ̀tọ̀. wáǹbí ó mọ̀yàn kí. mo ti kí inú ilé tẹ́lẹ̀ láàárọ̀.
ó ti kí mi nínú ilé tẹ́lẹ̀ láàárọ̀ yìí ó dáa mo gbọ́ o ṣé ò ní gbowó oúnjẹ rẹ àbí owó mi tó jí tẹ́lẹ̀ èyí ń wà lọ́wọ́ rẹ tó ti nà tán. mi ò jí yín lówó. tí bá gbá ẹ lẹ́nu mọ́gànà ojú ẹ̀ máa ròpò ni ó jí lówó èmi ò kú mọ́ bí tó ti rọ́wọ́ fífẹ́ ìran mi ò jalè rí o bẹ́ẹ̀ lèmi ò sì jalè bóyá wọ̀ wọn bàbá rẹ ló ti kó àkúkú mọ̀ olórí dí kókó bí ti bàbá rẹ ṣáwa gbowó tó máa mú lọ tó bá ṣì ń sìnwọ̀n tó bá délé ìwé kó o máa lọ ṣeré ipá kó o má kọjú mọ́ ohun tó o bá lọ iṣẹ́ ló gùnṣẹ́. yàgbà gbà lọ́pọ̀ mi. kí ló jẹ́ kó o wí. ó kú wí tèmi bó bá wùn ẹ́ kó o gbọ́ tó bá dé wùn ẹ́ kó o má gbà. ìyá ń bẹ fọmọ tí kò gbọ́n. lóhùn ẹlẹ́dàá mi akúkú bá mi kú ẹ yọ kò ní ṣe bíi ti bàbá ẹ agùnmánìyè afáríwọ ṣá bí eléri ibú. Hello mọ̀. Bẹ́ẹ̀ ni mọ̀. Àhá dúpẹ́ fọ́lọ̀ mọ̀. Mo ti gbọ́ mọ̀. Ọ̀dà mọ̀. Ní kó fún mọ̀. Ọ̀dà mọ̀. Mo ti gbọ́ mọ̀. Ọ̀dà mọ̀. Mo ti gbọ́ mọ̀. Ọ̀dà mọ̀. Gègé ìsìlá lélẹ̀. Ha! Àjọ wa sọ́ọ̀bù lónìí. Èmi ìsìlá, èmi mọ̀ wà ní SAG. Kò ní sí pé ìsìlá o, lọ́mí ìwà o, ìsìlá o, ìyá sùkúrà, ìsìlá o, ìsìlá láìsí pé mi nìkan mọ̀ wà bí wọn ní ọmọ olórí burúkú ọmọ òsì sákìtì wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ọmọ ọ̀ràn kírun mú òun ò ní ìpè ránṣẹ́ ìsìlá ni ọmọ òsì náà kò sí ní kò ní máa fúnyàn ní gbogbo rẹ̀skẹ́tì tó yẹ kó fúnyàn ọmọ àlè. Sáàkì! Tí ẹ bàjẹ́ àlàjò òsì mi lónìí. Sáàkì! Ọ̀ǹgbọ́n mi ò Sáàkì! Wá o, kọ́ wá lọ bá ń ra àmọ̀là wá o. Òkòtó, òkòtó. Ìyá Demola, ẹ kúlé. Kí wá ló dé? Látànà. Wo ìyá Demola, ìpè tí alájà pè mí, Ọlọ́run mọ̀ ni ọmọ ní kí n tètè débẹ̀. Tí ì bá ṣe Ọlọ́run, tí ì ṣe ọlá mi pé mo tètè débẹ̀ lánàá, níta bá yín kan là bá máa sọ o. Ká ní mi ò tètè débẹ̀ ní tí mo kàn tiẹ̀ wá lọ sí pé mo wá lọ pẹ́ díẹ̀ lásán kí n tó débẹ̀. Wo omi ó tẹ̀yìn bọ̀ gbé lẹ́nu o. Bẹ́ẹ̀ni, báwo wá ní í sìn? Sí bí kan lára àwọn tẹ́nàntì alájà ní àwọn olórí burúkú kan náà bá sígun wá o. Wọ́n láwọn fẹ́, wọ́n láwọn ló ṣe àwọn ní ó ṣe àwọn. Náà bá bẹ̀rẹ̀ sí ní lu ọmọkùnrin. Wọ́n lu bí ìlú bẹ̀m̀bẹ̀ bí wà tó fẹ́ pa ni. Ká ní mo tètè débẹ̀ ni, àmọ́ gbà tí mo débẹ̀, àsán fẹ́ kú ni. Ìwọ náà mọ̀ pé àsán fẹ́ kú ni. Èmi tí mi ò ń fọ́, ìyìn mọ béèyàn ṣe fọ́ fún yàn kankan, ìyìn fọ́ fún rárá. Tẹ́lẹ̀ bá fà mí lápá bíbẹ̀ mi ló fà báyìí, màá tó so nígbà tí mo na ìkan débi pé mo kán apá rẹ̀ báyìí ni. Kódà bí àbígbà tó ní èyí òun kò tẹ̀ gbogbo alẹ́ ayé rẹ̀ náà kò lè gbádùn ayé ara rẹ̀ mọ̀ tí ó fi kú. Adúpẹ́ fọlọ́run, báwo wà lára ẹni tí wọ́n kógun wá ká mọ́lé, báwo lára èyí o? Ìyín wà lọ́sibítù, àtúntò kankan ni gbogbo wa sùn mọ́jú lánàá o. Bí kò àbí ṣe ń bọ̀ yìí, ọsibítù náà la fi alájà sí. Bẹ́ẹ̀ ni o, bó sì ṣe ń wo òun o, àyẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o. Àwọn olórí burúkú tí wọ́n wá bàjá ẹ̀ àyẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o. Káàrọ̀ ọmọ òun yá ni, tó ní mo fẹ́ kó ka gbogbo wọn, kó ka iye ojú wọn pé eléyìí ó wà ń bẹ̀, eléyìí ó wà ń bẹ̀, ó ti tán. Ayé wọn bàjẹ́ ni. Ẹ wà lọ́jà níbẹ̀. Gbó ìyá Demola, gbogbo ilé tá à ń sọ ó dùn. Oúnjẹ mi tó yẹ kí n jẹ lánàá, oúnjẹ tó yẹ kí n jẹ lánàá tí mi ò jẹ, níbo ni oúnjẹ mi ọ̀hún wà? Oúnjẹ àtàlẹ́ àná lẹ́wọ́n ń bi mí láàárọ̀ yìí. Ẹ wo èmi ti dànù o. Ìyá Demola,
Kí ni? Ó ṣe kí ni? Mo ti dànù. Ó da oúnjẹ nù. Oúnjẹ tó jẹ́ pé ó ti bàjẹ́ tí ò ṣe jẹ mọ́. Oúnjẹ wèrè wo ló bàjẹ́ tó ṣe jẹ mọ́? Lóúnjẹ tó yẹ kó o bá ń gbé pamọ́ kó di àárọ̀ yìí kó o gbé kaná kí n dé bí mo ṣe dé nísìn kí n sì jẹ oúnjẹ mi. Ìwọ da oúnjẹ tí èmi fi owó ara tèmi fi rà ìwọ dànù. Nígbà tó ti jẹ́ pé kì í ṣe ìwọ ló rà á. Àbó ni ò bá ṣe rí. Ẹ̀wẹ̀ ẹni sùúrù kẹfàrà burúkú balẹ̀ bóyá kí n sáré lọ gbé mi lè ná fún yín. Èmi n ò fẹ́ kó gbé mi lè ná wo ti o fẹ́ wá soso láàárọ̀ yìí o n ò fẹ́ kó gbé mi lè tí ó jẹ́ kí n jẹ lálẹ́ àná nǹkan ni mo fẹ́ jẹ tó o bá sì lè wá oúnjẹ fún mi wo ọmọbìnrin ó kàn kí sàn yọ ó kàn kí sàn yọ ó kàn kí sàn yọ ó fẹ́ fa Tobi wèrè ó fẹ́ fa Tobi wèrè. Bóyá kẹ lọ wo orí àkìtàn èmi ti dà síbẹ̀ tẹ́ ẹ bá ṣàpọ̀ bóyá ó tó yín bẹ́ẹ̀. tó bá bí ọ̀rẹ́ wọnú ilé kó wá bá mi. Kí má wọ bo. Kí má wọ bo. tó bá jẹ́ pé wọ́n tó bá bí ọ̀rẹ́. Wo tó bá bí ọ̀rẹ́. Wo tó bá bí ọ̀rẹ́. Tó bá bí ọ̀rẹ́. Tí mi ò bá gba owó oúnjẹ tí o dànù tí n bá gbà ní ọwọ́ kó pè mí lọ́mọ rẹ̀. Má gbégbá mi o ọbẹ̀rẹ̀ má gbégbá mi o alágbára mẹ́mẹ́rò bá bọ̀ lẹ́. Ibo ló kó kí ni owó rẹ̀ sí. Ìwọ dàrú. Sọ́mọ̀ pé mo wí fún ọ. Tó bá bí ọ̀rẹ́. Pé kí ni? Tó bá bí ọ̀rẹ́. Pé kí ni? Akíìmù sọ́mọ̀ pé mo wí fún ọ. Akíìmù mo wí fún ọ. Bàbá Demola ọ̀ ní sọ́fọ̀ ọmọ yẹn tí ń ta kí ni wọn. Akíìmù. Tó bá bí ọ̀rẹ́. Akíìmù. Tó bá bí ọ̀rẹ́. Akíìmù. Tó bá bí ọ̀rẹ́. Akíìmù. Kudi má pè mí pa. Kudi má pè mí pa. Kudi. Tó bá bí ọ̀rẹ́ kó wọlé. Tó bá bí ọ̀rẹ́ kó wọlé. Àwọn ẹgbẹ́ rẹ̀ ìyàwó wọn ni ló máa ń kọgbà pamọ́. Alágbára mọ́mọ́ kí má wọlé bọ̀ ìwọlé gbogbo tó bá fẹ́ dà kó wá dà lónìí. Alágbára mọ́mọ́ èrò bá bọ̀ lóòṣì. Kí ni ṣáwọ nìkan ni aṣẹ́pẹ̀ fún ọ ni. Hallelujah. Ẹ ṣàlélúyà bí ẹni tó níná nínú. Hallelujah. Ẹ̀yin ará mi mo ń sọ mo dẹ̀ tún sọ tá a bá máa ṣe ìwàásù tá a fẹ́ ṣe evangelism tó máa rinlẹ̀ dáadáa a ní láti kọ́kọ́ mọ̀ wípé ayé wa làwọn èèyàn ń wò sá àwa ni bíbélì táwọn èèyàn ń kà ìwọ tó o bá máa rìn lọ bá èèyàn láti sọ fún un wípé ìgbé ayé ẹ̀ṣẹ̀ ló ń gbé ó ń láti rí bí ayé tiẹ̀ gan ṣe mọ́. Hallelujah. Yálà níbi ọ̀rọ̀ sísọ ni níbi ìrìnrìn níbi ọ̀rẹ́ níní ni kódà níbi aṣọ wíwọ̀ Brother Michael aṣọ wíwọ̀ kọ́mọ Ọlọ́run máa wọṣọ kó máa jaṣọ oníṣàngó ó wọṣọ pupa ẹ lè rò pé àṣì ní ṣòkòtò tẹ́ ẹ wọ̀ yìí àmọ́ nínú ẹ̀mí black ni kò yé so aṣọ pupa àtàṣọ black àwọn combination tó jọ combination oníṣàngó àwọn Ọlọ́run ò gbọ́dọ̀ máa wọṣọ bẹ́ẹ̀ sá kò yé ó yẹ ká máa fi ẹ̀mí mú aṣọ ni ká máa wọṣọ bí ẹni ẹ̀mí hallelujah ká máa wọṣọ bí ọmọ Ọlọ́run ẹ wo sister Eli ẹ pàtẹ́wọ́ fún wọn that is how a child of God should dress ẹ wo bọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n fa mi tí wọ́n cover ẹ̀ dáadáa nothing to expose kò ń ṣe pé ká wọṣọ ká rò pa abora tán ká sì máa rí ẹran ara kọ́mọ Ọlọ́run wọṣọ tán fi ń pẹja net kán tún wá ya ètè sí i lọ́lọ́kan òjọ̀ kan odidi sisters cord tẹ́ ẹ bá wá ń wọṣọ báyìí kí lẹ wá fẹ́ sọ fún àwọn ẹlòmíì tán bá wọṣọ dáadáa it's hard not to be ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ máa wọṣọ báyìí. Brother Matthew ẹ dìde ẹ wá yọ wọlé bí o lè lóru ẹ rò pé mi ò ní rí yín ni ẹ wá gbọ́ ọwọ́ yín ẹ tiẹ̀ láago ẹ jọ̀ọ́ ẹ bá mi wo aago fún wọn kẹ́ ẹ sọ time tá a bẹ̀rẹ̀ ìpàdé yìí fún wọn. We started this meeting 1 hour 35 minutes ago. ẹ wá ń yọ bọ̀ ẹ ń wọlé bọ̀ ń bí báyìí evangelism meeting káàtì ẹ̀ wá sọ pé ó dáa ò bá ṣe parí evangelism meeting báyìí o a fẹ́ máa lọ fún outreach bẹ́ẹ̀ ṣe ní join wa náà nìyẹn àbí Brother Matthew tábàdẹ̀ pè wípé ó dáa o òde yá báyìí o a fẹ́ jáde o a fẹ́ dress well ẹ̀yin lẹ máa gba number 1 ẹ wo bàtà bó ṣe ń dán ẹ tọ́kì bí ampicillin
àmọ́ tó bá di àwọn nǹkan ẹ̀mí ókè wàá fẹ́ ṣáútì ìjà fẹ́ ṣe kinní kan tẹ́ ẹ̀ bá pọ́ọ̀jì wọ́n á pè yín DSC wọ́n á pè yín kinní kan wọ́n á di pé kẹ́ máa bọ̀ ní library. My brother à ń láti prioritize o ẹ má jẹ́ kí ohun ara kó gbé yín kúrò níbi ohun ẹ̀mí o ẹ gbọ́ mi báyìí you need to prioritize. ẹ jókòó kò ní rẹ̀ wá o Ọlọ́run á dẹ̀ fún wa ní okun torí ẹni tó bá rí ọ̀run wọ̀ ló ráyé wá heaven is the goal. Yes, sir. Jókòó ma. Ìyá mi. Yes ma. O ṣeun. Ẹ lè wá wò wọ́n sìn, wọ́n ti jí. Ó ti jí? Bẹ́ẹ̀ ni ma. Ó ti jí? Wo. Alhamdulillah. Àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí òjò lè lọ sure boy. Pẹ̀lẹ́. Yes ma. Kí lára ẹ ti ṣe? Ó better. Tí n bá sọ̀rọ̀ ń sìn, ẹ sọ pé tèmi pọ̀. Báwo lára? Ó fẹ́ much better now. Olúwa ṣeun. Yes ma. Olúwa ṣeun. Ó ga o. Dúró kí ni ó da ìwọ àti àwọn boys yẹn pọ̀ tó wá dogun tó dogun dọ̀tẹ̀ dìjà báyìí? Business deal kan ni àjọṣe business papọ̀ so wọ́n expect owó mi ò dẹ̀ gbowó kankan ó dẹ̀ rò pé bóyá mo ti gbowó. Ó tán. Ó tán. Sure boy. Sure boy. Alájà. Sure pé kò ń ṣe pé ó ti gbowó yẹn ó ti ná. Rárá mi gbowó kankan mi náwó kankan. Ó ga o. Ó gbowó kankan. Ọlọ́run ló sọ wípé kí bàbá Demola kó respond sí call mi ní time tí mo pè yẹn. Nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làbá máa sọ o. Ẹ ṣé gan-an. Ọlọ́run ló lọ́pẹ́, Ọlọ́run ní ká dúpẹ́ fún. Ká dẹ̀ dúpẹ́ mi. Bàbá Demola sọ pé òun mọ àwọn boys yẹn rí. Ó dẹ̀ tí lóun máa lọ bá wọn sọ̀rọ̀. But my dear, whatever business tó bá wà láàrin ìwà àtàwọn ọmọ yẹn, tètè lọ resolve ẹ o. Lọ yanjú ẹ fún wọn. Àwọn yẹn tán lè ṣe ẹ báṣubàṣu báyìí àkómọye owó náà. Wọ́n lè gbẹ̀mí lọ lára olú ẹ̀ kọ́ lọ́ọ́ má jẹ́ àárẹ̀ o. Tí nǹkan bá dẹ̀ ṣe ẹ́ ń sìn ọ̀tọ̀ ní tààrà àdúgbò màmá sọ. Anyway, àti dúpẹ́ pò ti jí báyìí. Jẹ́ kí n sáré máa lọ lé ibi lásùn mọ́jú. Jẹ́ n lọ bẹ ṣóúnjẹ wá, má padà wá. Ẹ ṣé mọ́. Sure boy. Alájà. Wọ́n fún ẹ ní trashing díẹ̀. Okoto, Okoto. Honorable, ẹ fọ́ ní ṣá. Báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí? Ẹ dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé ẹ mọ ẹni tẹ́ni. Fún kí màá ní. Ẹ má worry, ẹ ṣe báyìí. Ẹ fi ọkàn yín balẹ̀, ṣé ti gbọ́? Ẹ má worry, àwọn babes mo máa bá yín kó wá, àwọn correct wọn ni. Tẹ́yìn gan máa like. Ẹ̀yin gan máa ẹsẹ̀kẹsẹ̀ lẹ máa pè mí lẹ máa ní pé baby wàá ṣeré jàre. Mo understand yín. Ẹ wá mọ̀ nǹkan tí mo fẹ́ kẹ́yìn ṣe fún mi báyìí. Ṣé rí àwọn cash yẹn ẹ yẹ kó ti wà ńlẹ̀. In fact, ẹ máa gather àwọn jọ báyìí because ẹ máa shower àwọn babes mi pẹ̀lú owó. Mí ni. Ẹ ṣáà fi special package tọ̀dọ̀ mi lé lórí o. Èmi ò gba ṣàkúṣàkú o, so ẹ fi owó tèmi lé lórí o. Mo ti Funky. Me ba fa. Ọ̀rọ̀ yín ti yé mi, mo understand. Mo ti ẹ jẹ́ kí n pè mo ti gbọ́ correct one. Mo ti gbọ́ yín má worry. Má pè yín padà. La Funky. Babe, ọ̀rẹ́ mi how far now? Mo wà. Bí mo ṣe ń bọ̀ nísìn, mo gbọ́ tó ń sọ̀rọ̀. O gbọ́ nǹkan kí ló gbọ́?
Mo gbọ́ tó ń sọ̀rọ̀ supply, special package and all of that. Ọ̀rẹ́ mi ò dé introduce me sí now. Mi mọ̀ pé nǹkan tó gbọ́ nìyẹn. Clarence Peters ni mo bá sọ̀rọ̀ lórí fún. Clarence Peters. Yeah. Ọ̀rẹ́ mi, ó yà náà, mo available. Ṣé o mọ̀ nǹkan tá a jọ ń sọ tó ní o available? Ṣé bó máa yọ owó anything tó bá ti ní ṣe pẹ̀lú owó? Farabalẹ̀, mo fẹ́ bá organize àwọn video vixens ni. Mo lè ṣe náà, kí ló wà nínú ká ti jó nínú fídíò ká ṣe gbogbo lè ṣe. O lè ṣe ẹni ìwọ ṣé òun wáìn mi ni. Ṣé torí stature mi ló ṣe ń rò pé mi ní lè ṣe. No, má get me wrong. Ṣé ìwọ kí n rí àwọn plus size ladies tó ń ṣe video vixen nísìnyí? Ó ṣe big deal náà. Farabalẹ̀, má get me wrong. Stature ẹ̀kọ́ ni mò ń sọ̀rọ̀ lé lórí. Nǹkan tí mò ń sọ ni wípé big girl ni ẹ́, ó ti big pass gbogbo àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, ṣé yóò ti gbọ́? Big pass owó ṣé bó máa yọ owó anything wey don involve money babe introduce me now. O lè ṣe. Funky. Haba Funky. Ẹni o lè ṣe. Ọ̀rẹ́ mi mo fi mí sílẹ̀. Ẹni fi mí sílẹ̀ wọ́n lè sì pọ̀jù kó tó máa ń jẹ́ kó máa kí máa kanra mọ́ ẹlẹ́lẹ́ yìí. O kì í gbọ́rọ̀ lẹ́yìn tó bá gbé nǹkan tó lè ṣe ni màá jẹ́ kó mọ̀. Má worry mo ṣe máa ṣe má worry tó bá ti calm down. O lè ṣe fi mí sílẹ̀. O lọ bí tó ń lọ bọ́ ni. Mi lọ. Wèrè wo ló kó owó mi nínú ilé? Ta ló kó owó mi nínú ilé níbi tí mo kó owó mi sí? Ta ni? Kí ni ṣé torí ẹ lè ṣe wá ń pariwo báyìí ẹ tiẹ̀ ní sùúrù nù. Kémi ò ní sùúrù kí n má lè kó owó pamọ́ sí inú ilé mọ́. Ọ̀dà dá mi lóhùn o ṣé aráàta ń lọ wá láti ìta tó wá kó owó nínú ilé aráàta ní ìjàlẹ̀ wo jẹ́ sọ kí ni kan fọ wọn èyí jí ògùn lówó èyàn lè jí owó tèmi o ẹnikẹ́ni tó bá jí owó mi ẹnikẹ́ni tó bá jí owó ògùn lákàyè. Ẹ farabalẹ̀ jàre. ògùn mi lè fẹ́ tẹ̀lẹ̀ ọ̀gá sọ lè fi mọ̀ kí mọ̀ bóra. Ẹ káàbọ̀ bàbá Ṣàngó ẹ wo àìgbélé yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo ti fẹ́ sọ fún yín. Pé kí ni pé ìwọ ló jí owó pé ìwọ ló ga mo ti mọ̀ náà ṣe rí o ṣe ti rí báyìí o ara ilé ṣe ti rí o tọ́ba yá nísìnyí wọ́n tún ní mo ń kí ọmọlẹ̀ mú bá ọ fa wàhálà o ṣe ti rí so ìwọ ló jówó. A ní ìfẹ́lẹ́ burúkú balẹ̀ kẹ́ ní sùúrù ká gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín kẹ́ tó máa ranjú kọ̀kọ̀kọ̀kọ̀ bí olójú kan ṣe ìnáwó kẹ́ tó máa sun lókèdè lẹ̀. Mo ti farabalẹ̀ sọ fún mo ti jí owó mo ti farabalẹ̀. Nǹkan tí fẹ́ sọ fún yín ni pé ní ẹnujọ́ mẹ́ta ṣàdédé ni mo kan Démọ́lá níbi tó ti. Debola ó jí owó ṣé Debola ló jí mi lówó Debola ti ń jalè Debola ti ń jalè Debola ti ń jalè ó Debola ti ń dolè àfìgbà tí Debola ti wá bẹ̀rẹ̀ sí Debola ti wá já àfìgbà tó já fún ìyá rẹ̀ jẹ bẹ́ẹ̀ni àfìgbà tí Debola já fún ìyá rẹ̀ jẹ Debola ti ń jalè bẹ́ẹ̀ni tí bàbá ẹ̀ dọ̀bálẹ̀ ni òṣèré jájẹ. Debola ti ń jalè padà ó ti dá okay now ìpàdé ti ilé ìwé wọn. Wọ́n mọ̀ gbádùn mi o. Àtọ̀gá léwe àti Démọ́lá. Bàbá Démọ́lá ẹ má lọ pa. Bàbá Démọ́lá ẹ má lọ pariwo nílé ìwé àwọn ọmọ yẹn o. Ẹ má lọ pariwo o. Ẹ má lọ pariwo ṣé mo pé mo sọ fún yín o. Torí bẹ́ẹ̀ ṣe máa ń ranjú kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ bí àwí kọ̀ọ̀kan nìyẹn. The board has agreed to sponsor your outreach project. Thank you. Yes. Thank God. Thank God. Everything's going to come about me. No, Omo, you need to see your expression earlier. You're like. I was really scared. That's good news. Thank you. Yeah, it's such a good news. But you don't have to be scared now. So you should trust me. You know what? We need to celebrate this. Now, we need to go out. Bills on me. I'll take care of the bills. Oh, no, I'm not up for that. Simi now. This really deserves to be celebrated, don't you think so? I know, but I have a lot on my table. Mama ṣẹ̀ṣẹ̀ sort the review execution plan here. Mama tún ṣe, mama call vendors, mama. Oh, Simi. Few minutes of fun will not kill you. I'm not going to take much of your time now. And you know what? This will even energize you to prepare for the task ahead of you. Anyway, but
I'm not going to take much. I have a lot of things to do. You know, as a chief executor. Okay. Okay, let's go there. Let's go. OKOTO. Ojú yẹn ajá. Ẹ̀gbọ́n kébì. Kéèkì ti tẹ̀lé bá mi ṣe fún wọn. Èmi ti ń bá wọn ọ̀gbẹ́ni ẹja arọ wẹ̀. Èmi mọ bí ẹni kìíní. Mr. Yellow. Ṣọ́ọ̀bù lọ́wọ́ yìí. Ọkọ̀ ya ló jẹ́ o. Ṣé kí n ga? Àwọn ọmọ pé mi ṣe bí ẹni sùn. Wọ́n máa ń gùn sí ojú ẹ̀jẹ̀ máa gbé ṣeré báyìí. Má fọlá àjẹ́ kí ló ṣe àtọwọ́ ẹ̀ lẹ̀. Ṣé ìdájà fún wọn jọ́ Bẹ́sílà fún wọn. Demola. Daddy mi. Ó ń ta tẹ́tẹ́. Daddy mi. Sọ́gbà léwé tó wà ní. Skúù mo wà. Skúù ló wà yìí. Skúù mo wà. Inú iléèwé rẹ̀ ló wà yìí. Lára Demola. Mo ti lẹ́yìn jọ owó mi wà nílẹ̀ owó mi wà nílẹ̀ ti dò owó mi mo ti dò kù mo kú mo kú láti mẹ́jọ ẹgẹ dé báàgì mi ẹgẹ dé báàgì mi orí tí mo rẹ́rìn orí tí mo rẹ́rìn àlàyé orí tí mo rẹ́rìn sẹ́bọ̀rí tí mo rẹ́rìn sẹ́bọ̀rí tí mo rẹ́rìn ẹ̀jẹ̀ bá pàdé lẹ́tì ẹ̀jẹ̀ kò mọ̀ máa lẹ́tì kò mọ̀ máa So Ibadan, which was coined or derived from the phrase Ibadan, which literally means by the edge of a middle, came into existence in the year 1829, which was a pretty long time ago. It was a period characterized by turmoil. Do we all know what turmoil is? So unrest, riots, and the likes that characterized the Yoruba land at the time. It was in this period that so many Yoruba old cities such as Oyo-Ile, Ijayi, Owu disappeared, and then new cities such as Abeokuta, Oyo-Atiba, Ibadan sprung up. Yeah, I see the confusion on your faces. It's pretty normal. This is just an introduction. By our next meeting, we would dive into details and then give notes for better understanding. Is that okay? Yes, sir. All right, so you don't have to be confused. And so I'll see you guys in the next class. Thank you, sir. All right, so have a great day. Thank you, sir. Ọmọ rẹ ni kò sí wàhálà Demola ta ló mú ọmọ bí báwo ló ti bí ò ń ta tẹ́tẹ́ ìwọ ń ta tẹ́tẹ́ sọ fún mi bóyá ta ló mú ọmọ bí ta ló mú ọmọ bí alẹ́ kọ́ ọmọ lọ léèwé ibi ìlú wa sí iléèwé rẹ̀ rè ṣé nǹkan tó ń ṣe ni tó fi ń jí owó mi tí ò ń jí owó ìyá rẹ tó fi wá ń ta tẹ́tẹ́ ṣé nǹkan tó ní kó máa jalè nínú ilé ni. rárá Betiku ni. Betiku ló ní kó máa jalè olóní kó máa jalè ṣé Betiku ló ní kó jalè. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí àwọn ọmọ Betiku wá àwa jọ play game mo wá jẹ gbogbo owó wọn tán mi ò mọ̀ pé owó Betiku wà níbẹ̀. Betiku wọ́n wá sọ pé owó àwọn ni mo jẹ pé kí n má wọn kó owó àwọn wá times 3 pé tí n bá kó owó wá pé wọ́n máa pa mí dànù mi ò dẹ̀ fẹ́ kú òun ni mo ṣe máa ń wá sí rí dájú mi ẹjọ́ dájú mi nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. O fẹ́ kú. bẹ́ẹ̀ ni mi ò fẹ́ kẹ́ sọ mí nù ni. ṣé o ti wá sọ́ra rẹ nù. rárá dájú mi. O ti sọnù. mi ò sọnù. O sọnù níwọ̀n tó ń bá àwọn ọmọkọ́mọ rìn sọ̀rọ̀ kó ti sọnù nu o ti sọnù nígbà tó ju òkú báyìí téèyàn ò ní rí mọ́ sọ̀rọ̀ kó ti sọnù nu sọ̀rọ̀ kó nígbà téèyàn bá tó kú kéèyàn tó sọnù o ti sọnù o ń bá àwọn ọmọ olè o ń bá wọn ní gàmù o
Ó bá wọn rìn. Daddy mi ẹ jọ̀ọ́. Betiku. Daddy mi ye. Ó wá threatening ìwọ. Daddy mi mo Àbí? threaten sa. Sọ pé mo bọ́ rẹ́rìn. Sọ pé mo bọ́ rẹ́rìn. Sọ pé bí wọ́n ti ń sunkún lè mi rẹ́rìn. Daddy mi ẹ jọ̀ọ́. Daddy mi máa pa mí lónìí. Nígbà tó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bí wọ́n ṣe sunkún lèmi rẹ̀ Betiku ló ń threatening ẹ pé òun ó pa mí lọ́mọ àbí Betiku ló ń pa ọ́ ní kíní àlòkù ìbò ó ní tó yẹ pé lórí burúkú tán lé wá látòkè òkun wàá máa gbọ́dọ̀ sọ kíní kan fún ọ kò sí wàhálà o kò sí jà o àmọ́ nǹkan tó lè fàjà ní bí mo ṣe ní kọ́ ọ máa lọ lé kó o wá múra kó o gbàbọ̀ mí lọ Demola bá délé tí mo bọ̀ ọmọ gbòòrò ààrẹ ó rí ara ẹ̀ ó pè náà Demola ó lè ọmọ kó ti ń jalè báyìí ó jí mi lówó àbójówó ìyá rẹ̀ ó jí owó tèmi náà Demola ó lè mo ń lọ bá Betiku ayé yẹn ò ti bàjẹ́ ló gbòòrò àmọ́ ya ilé Demola ó lè Mọ̀rúfù gbèsè rẹ̀ ti tó yìí sísí pẹlẹbẹ máa ń dára òun àti ìdẹjọ́ mo rò pé kí wọ́n fẹ́ burú ọkọ̀ opó ó dáa aláàtìsẹ́ mi ní ó mà ti ṣe ara rẹ̀ èmi ò mọ̀ pé gbèsè pọ̀ ńlẹ̀ tó yìí Demola wáńbí láago mélòó níwò yìí ọmọ olùkọ́ yìí gbọ́lúdé ni àbí wọn ò wálé ìwé. Dáàdì mi ló ní máa bọ̀ nílé. Kí ló wí? Dáàdì mi ló ní máa bọ̀ nílé. Demola mo wí tèmi o Demola ọmọ tá a bá ń bá wí tí bá ń warun kì í ó ṣe tá àti parun lójijì. Demola mo wí tèmi o Demola olókùúta ń bẹ́ẹ̀ o ó soríire o Demola adélakùn ń bẹ́ẹ̀ Demola ní wúlíìsì ń bẹ́ẹ̀ kí sọ̀lọ̀ sí èèyàn o mo wí tèmi o Adémọ́lá Adékọ̀gbẹ́ ń bẹ́ẹ̀ o ó dá mo gbọ́ mo mọ̀ pé lẹ́dàá mi tí ò ní fìyà jẹ mi kò ní jẹ́ òjò bàbá rẹ̀ eléri ibu kò náwó lọ́wọ́ ariwo ni kò náwó lọ́wọ́ síbí ló ní lọ́wọ́ ó lọ sí Okoto. Any baby girl. How far now? How you dey? Oh, ini o ní agbára. Kí ló ṣe? Baby. Oh, baby. My love, kí ló ṣe now? Kí ló ṣe? Mi sí ní mood erin kan ra fi mi le bí mo ṣe wà báyìí. Ìwọ sí ní mood. Ta ló múnú bí ẹ? Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Kí la rí gbọ́? Ṣé bí funky ni? Kí ló tún ṣe o? Mo gbọ́ tó ń sọ̀rọ̀ lórí phone pé wọ́n need video vixens for one music director. Ó tẹ̀ ní Clarence Peters inú mi bá tẹ̀ dùn pé a very big opportunity lélẹ́yìí o pé kó introduce mi o. Bí fún kí n ṣe ní rárá o mi lè ṣe o kò ń ṣe irú mi náà wá ń bẹ́ o kìnnìkan. Ìwọ kí ló tún fọ́ nìyẹn sẹ́mi. Ṣé kò tó wá ń bí ẹnu lélẹ̀ ìwọ tó jẹ́ pé wọ́n ló máa ń bí gbogbo èèyàn nú fún kí wọ́n ń bí ẹnu dẹ̀ ń bínú tó tẹ́lẹ̀. So kò tó kí n bínú àbí. Ìwọ náà fẹ́ lọ ṣe vixen. Kí ló mean by èmi náà fẹ́ lọ ṣe vixen? Ṣé o kí n rí àwọn plus size ladies tó máa ń ṣe video vixen? Ó ti plus size tó. Ó ti plus size tó. Kí n tún ti plus size tó báyìí. Tó bá yẹ tún máa ní kìnnìkan kí n máa watch nǹkan tí mò ń jẹ. Ó tún ti dọ̀rọ̀ vixen báyìí. Mi tún ti plus size tó báyìí. Ó ti plus size tó. And besides, má dà fún kìlò. Ó ti mọ̀ wá ara alẹ́ ẹ̀ lánàá kó tó dé ní. Kí ló tó wá ń bínú? Èmi tí mo rojọ́ fún ẹ ni mo ṣe mistake, really. Ó yẹ kí n ti mọ̀ ṣé bí wọ̀ ni Ṣọlá mo ti mọ̀ kò sí bá ṣe lè ro sílẹ̀ tó báyìí nǹkan tí wàá sọ náà nìyẹn kí n má worry no wàhálà. So o rò pé mo jọ ẹni tó lè fi ẹjọ́ fún kìsùn? Kò sí wàhálà ṣe mo ti gbọ́. Ó jẹ́ rẹ́rìn. Hey baby ṣé kí n jọ fún ẹ? Kí ló bá mi rà bọ̀ má jò fún mi kí ló bá mi rà bọ̀. Wò ṣorí má wọ̀rí mi ra kọ́kọ́ bọ̀bọ̀ a máa jáde later. Ibo la ń lọ kí ló máa rà fún mi? Kí ló fẹ́? Anything tá bá ti jáde máa rò. Now you're smiling. Ṣé fún kí ló jẹ́ kó máa rojú kókó tẹ́lẹ̀? Má síbẹ̀.
Lele. Báwo wà níbi tó lọ báyìí? Ó wà okay jàre. Kò bad. Check tí mo ṣe. Kò sí wàhálà. You have to be kidding me. No. Okay. Simi, you know what? Let's say this one. Okay. Never have I ever checked my partner's phone in search of an exhibit. What? Oh boy! Like, I do this thing all the time. Are you serious? Yes! Who doesn't? Okay. That's my turn. Yes. Okay. Oh! No. Simi now. What? What's it débẹ̀? Tó bá jẹ́ pé action shots là ń lò ṣe ó máa tó báyìí. Okay. I'm about to down this thing. Take your shot. Okay. Take your shot, Simi. Hold on. Yes. Whew. Simi. Yeah. I think we should try another game. Why? No. Because I feel... No. Are you sure you're fine? No, I'm okay. And this is so much fun. Like, I'm having mad fun. What are you saying? Okay. You know? Good old days, you know. And they know to pay to share by. And this is so unfair. Sure, okay? As what that's very game me say. Oh, team any shots. Go down now. Okay. You know what? To be honest with you, Simi, check girlfriend lie moyegba for no reason. See? Drink. Am I supposed to drink? Drink, Joe. Okay, no problem now. Drink. I said it. See. Put more. What? Put more. Emi nìkan mo mú látẹ̀kàn. See you. And your man no. No. Take Joe. A man no. Yeah. That's it. Okay. Yeah. Now, your turn. But hold on. You're stylishly telling me now that you're in a relationship, yeah? Oh, Simi. I don't want to talk about that. I do not want to talk about that right now. So let's continue with the game. Okay. Your turn. My turn. Okay. Never have I ever had sex with a colleague at work. What? What? Now what? You know what, Simi? The only answer. Oh my God. Like, I'm sorry. I'm not even sorry. I'd rather take a shot. Please. Let's go there. Move it. Yeah. I'm just gonna take one more too. No. Yeah, baby. Simi, no. Yeah. Look at this one. News Alpha. Kini? You didn't even tell me you are coming. Má kí mi o. Ó gbé ogbo kíkí ẹ sígbó. Kí ló ń kí mi fún? Kí ló ṣẹlẹ̀? Smallz ṣọ̀rẹ́ dẹ̀ nìwọ ẹ̀. Ó rí pé ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ́. Ó ń ṣèyàn gidi o, Smallz. Ó ń ṣèyàn gidi rárá ni. Ó dẹ̀ kí n máa sọ fún ẹ. Torí tá bá bára wa rìn tá lè sọ̀rọ̀ fúnra wa. Irú ọ̀rẹ́ ó ṣe òfò wo là ń ṣe yẹn. Kí tún ni? Ó really ask me ní question yẹn àbò ń ṣàwàdà. I'm serious. Kí ló tún ṣẹlẹ̀ this time? What is it? O gbọ́dọ̀ máa kid mi ni. Ṣé o máa sọ pé o repost mi? What post now? O rí Instagram post mi, phone ẹ dà. This is my phone. O rí post tí mo post láàárọ̀ ẹ̀ lórí Instagram. Ó ṣe máa rí. Àlọ́ ò ṣèyàn. Ta ló yẹ kó máa kọ́kọ́ like post mi? Ta ló yẹ kó máa kọ́kọ́ comment? Àwọn olú ẹ kó jẹ́ libet nínú engagement mi. Àmọ́ ò fẹ́ wúlò. Smallz ò wúlò. Ó wúlò. Fóònù ẹ bá ń gbé fóònù ẹ. Bá ń gbé tó bá kúkú lè ṣe máa ṣe fún ara wa. Ó rí àwọn déròwò náà ló ń follow. Àwọn wo ló lè ṣerú content à ń ṣe? Àwọn wo ló lè ṣerú content tí mo ń ṣe lórí Instagram? Ta ló lè ṣe lórí gbogbo àwọn dérò tó ń follow ẹ? Ó rí kò tí ì comment, kò like. Fine, no ṣáà ti like. Give me my phone. Wá máa fògbé. Mo máa copy link send ẹ̀ sí gbogbo àwọn tó wà WhatsApp ẹ. Báwọn ọ̀rẹ́ influencers ṣe ń ṣe nìyẹn.
báwọn ọ̀rẹ́ influencer ṣe ń ṣe nìyẹn. Àwọn náà lè wá kíni. I'm very very serious. Watch me do it. Mo máa send sí gbogbo wọn àwọn náà lè wá WhatsApp kíni. Kíni kan. Tí bá send sí wọn wá lè lọ máa bá wọn. Wá kọ síbẹ̀ help me like, comment, reshare, re-edit, re-gbogbo ẹ̀ anything tó bá lè ṣe recreate, kan share everything síbẹ̀. Ó fẹ́ wúlò Smallz. Àbó tí ẹ wúlò dẹ̀ ni. Ìtò bá jẹ́ mbẹ̀ jẹ́ ká mọ̀ bóyá friend ní àbẹ̀ ní mi àbí friend ní mi. Tó yẹ bẹ́ẹ̀ yẹn gba fóònù ẹ. Ní kíni? Ṣé mi ò drive fún ẹ ní? Báwo ló ṣe fẹ́ kí n ṣe ẹ́? Ṣé kí n pàtẹ́tí ẹ sórí ni àbí kí n lo oṣù ká kí n fi gbé ẹ? Smallz, tó bá máa pàtẹ́tẹ́ mi sórí pàtẹ́tẹ́ mi. Wàá jábọ̀. Mi ò lè jábọ̀. Polówó nǹkan tó ń tà. I'm a brand. Nues is a brand. Ó dẹ̀ gbọ́dọ̀ gbé mi sórí báyìí ni. Kó pàtẹ́tẹ́ mi. Ohun táwọn ọ̀rẹ́ influencers ṣe nìyẹn. Kí n gbé ẹ sórí bí gèlè. Yes, ohun tó gbọ́dọ̀ ṣe nìyẹn. Mo wúwo jù mí lọ. Mi ò wíwo come off it. Ó tún body shame ṣọ́ra yí ẹ lóde. Àlọ́ ò ṣọ̀rẹ̀ gidi. Wo àwọn ọ̀rẹ́ influencers tó kù. Gbogbo àwọn influencers ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wọn báyìí máa gbé wọn sórí ni. Kán tó post pẹ́pẹ́ báyìí wọ́n ti ṣe pàpà. Tọ́tọ́ tó ṣe gbogbo wọ́n ti ṣe gbàsgbàs. Mo ìwọ yìí ọ̀rọ̀ ẹ ti sún mi. I'm tired. Bó bá ṣe lè gbé ẹ bí ìfìlà gan mi ò kí ẹ. Wòlíì òde níyì ń lu ẹ̀ àti mọ̀rú nígbà tá a bá blow tán sílẹ̀ máa parí pé Nues he's my friend he's my farms mi ngbà yẹn tó bá ti lè farms mi sìn. Mi ò mọ ládàra tó ń bá kiri àdèmọ̀ àmọ́ tẹ́ ń promote ká ní pé wọ́n ní báyìí tó fà Nues yo I want to go and do DJ yeah I want to go and play má ti gbá tiẹ̀ àmọ́ ìwọ èkó tó lè support. Ó wá ń ṣìrègùn àbí. Mi ò ṣìrègùn àmọ́ mo ń sọ ni mo ní láti máa làálẹ̀ fún ẹ mo ní láti máa jẹ́ kó yí ẹ. Èèyàn La Liga má bínú. Ìwọ ló mọ̀ àṣà kúkú lè bínú sírú ẹ̀yìn. Ẹ tiẹ̀ bínú. Ṣé olóúnjẹ lé? Kí ni ó wà láriwo káì? Ẹni pé? Ṣé oúnjẹ wà? Ebi ń pa mí. Mo gbọ́dọ̀ jẹun náà. Àkúmẹyẹ tó ṣú ẹ. Wàhálà yí ẹ nìyẹn. Wàhálà yí ẹ nìyẹn. Ṣé kí ló ní? Ẹ máa lápọ̀t. Mi ò lè lápọ̀t. Ọbẹ̀ fọ́tò sí lánàá yẹn ti tán. Àní ṣe máa lápọ̀t. Mo ṣe máa lápọ̀tì. Nues ò lè lápọ̀t. Ṣé torí ó ti fẹ́ máa sí mi finish o? Ẹ wo chief, ẹ ní bínú sí mi ni o. Mi ò ní really ráyè wá mọ́lé ni, mi ò lè wá mú. But ẹ má worry, mo ti bá yín pé babe kan tó máa wá, ṣe understand? In fact, spec tẹ máa ń fẹ́ gangan, òun náà ni mo fẹ́ sọ yìí. Ẹ má worry, ó máa ṣe ń dáadáa. Ẹ trust me now. Funky. Okay, ẹ ti pè yín padà. Máa pè yín padà ẹ mo ti gbọ́. Èmi mo ní máa pè yín padà máa pè yín. Má wulẹ̀ pé wọ́n padà. Gbogbo nǹkan tó sọ lórí fóònù ni mo gbọ́. So nǹkan tó ń ṣe tó wá ń code tó ń sọ pé àwọn video vixen kan ló ń supply kíníkan. Kò ń ṣe big deal now. Irú tó ń sọ lórí fóònù yìí gan tó say you tell me. I feel you run the package. Èmi. Ó dẹ̀ lọ ń dọ́là rẹ̀ lọ ń code nǹkan tí ò ṣe. Kí ni big deal ń bẹ̀? Really? Mo ti sọ fún ẹ pé anything tó bá ti ní ṣe pẹ̀lú owó count me in. Ṣé bọ́rọ̀ owó ni? Ẹ jọ̀ọ́, kí ló dé tí mo wá ń kó dára mi látijọ́ ìtẹ́lẹ̀? Bí wọ́n ló ń disturb rẹ̀. Kò ń ṣojú èmi náà, kò ń ṣe fault mi. Ṣọlá ni, ó mọ bí Ṣọlá ṣe máa ń ṣe bíi pé mi ò dẹ̀ fẹ́ any issue. Ó ṣe máa compare mi àti Ṣọlá. Ṣọlá tó jẹ́ pé ọmọ mọ́mì ni. Me I be Jassy babe. Wo ṣorí from now, any other parole tó bá ti wà báyìí, ó máa jẹ́ mi sí ni o. Mo ti sọ fún ẹ pé lọ́dọ̀ èmi ẹni, owó ni kókó. No worry now, we gather day this day. Ó ṣe ń sọ̀rọ̀ ni. Ìyẹn ló ń code, kí ló wà ń bẹ̀? Babe, two ti wá gé for báyìí. Ọ̀rọ̀ owó ni kókó lọ́dọ̀ tèmi o.
ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti